Please subscribe to Facetv Africa and turn the notification on. Facetv Africa, ẹ jọ̀ọ́, subscribe, hete. Face TV was Swoby. Arákùnrin kan ni wọ́n rí kó wọ́n já mọ́tò wà lọ́wọ́ ìgbà fún ọ̀wọ́ ẹ̀ tó ní pé ọlọ́pàá àwọn àṣepọ́nù àbáná ní ó sì ń bí pé ta ni. Wọ́n ní arákùnrin náà ń ya plate number mọ́tò wọn ó sì ń tẹ̀jẹ̀ sórí WhatsApp fún ẹnì kan. Fún àwọn tó a ti wà ní ọ́fíìsì gómìnà nípìnlẹ̀ Ọ̀yọ́ níbi tó ti ń fi ẹ̀hónú hàn. Arákùnrin táwọn òyìnbó ojú fún wa yìí ní ọ̀hún àbẹ̀sí náà mú àbúrò rẹ̀ ní last year níbi ìfẹ̀hónú hàn NSAS. Ó ti tó ọdún kan tí wọ́n ti sí ibẹ̀ lọ́yìn sí. My sister, ma, ó ti máa tọwọ́ ní kọjá ọ̀tàn bẹ́ẹ̀. How many years now? Ó ti wà níbẹ̀. Ọdún mélòó? Ó ti wà bẹ́ẹ̀. 9 months. Lẹ́yìn tó ṣe. Wọ́n ní kópa àwọn police officer. Ìjà ti fi ẹjọ́ ṣe ilé ẹjọ́ àgbà wo. Ìdájọ́ sí ẹjọ́. Wọ́n tó lọ́wọ́ àwọn fámìlì wọn, wọ́n dẹ̀ tí wọ́n tó ká. Ó tí àbá ń bẹ lára ọ̀pọ̀lọpọ̀ wọn. Láìpẹ́ láìjìnà, ẹ máa bẹ̀rẹ̀ sí ní rí tàbí táwọn mọ̀lẹ́bí wọn ṣe lórí ẹ̀rọ ayélujára. Nítorí pé ìgbà tó ń ṣẹlẹ̀ àwọn lọ́dẹ̀ ṣàpàtìpà, wọ́n láwọn gbé wọn lọ ilé ẹjọ́ àti ìta lọ́jà. Wọ́n kọ́kọ́ gbé wọn lọ sí magistrate court. Wọ́n ti náà wọ́n ní pé ó fi ẹ̀sán sí ìfàyà. Wọ́n gbé wọn lọ sí airport níwájú lọ sí ìjàmbá. Àpọ̀ ìgbé fàyà. Ó ti pé àwọn ọlọ́pàá ìdàdójúyá dókítà báàlì wọ́n lo alára pé gẹ́gẹ́ bí ọ̀gá àgọ́ olùdájọ́ wọ́n ní
kó o tó wá ọ̀kẹ́ tó wá ẹ̀jọ́ ti lọ síwájú. Pẹ̀lú àtọ́rí pé wọ́n ti kó ti lọ sí Yorùbá. Ẹ̀kọ́ tó bá rí ní Ọ̀yọ́ State. Àwọn ti kúrò nínú ọ̀gbìn máa gbà sáìnì. Ẹni tó ń lo ti kí Ọ̀yọ́ State gọ́ọ̀mẹ̀ntì ọ̀sìn tàtà béèrè lọ́wọ́ wọn. Wọ́n láwọn fi ojú ọ̀rùn tàtà tó ta fọ́ọ̀tì káàkiri ìtàdí wọn. Tàtà àbẹ̀rẹ̀ abéèrè wọn lè sọ̀rọ̀ wọn. Àpótí Ọ̀yọ́ State gọ́ọ̀mẹ̀ntì wọ́n ẹgbẹ́ tó sọ́kọ̀ ìtọ́lẹ̀ ìfòsí àwọn ọmọ ẹ̀. Ẹ lọ sórí ẹ̀rọ agbóhùngbóhùn márùn-ún tó àti náà kan ní ọ̀dọ́. Ẹgbẹ́ káàkiri ṣe lọ sí ìbáṣẹ̀ yìí náà mẹ́ni ká fẹ́ kojú. Àwa rí pé gómìnà kò lè sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tó jẹ. Àwa tó bá sì fẹ́ ní ìbòjú wà náà. Awọ́bì ní ọ̀tún bá wà ó. A dé àpèlé àwọn ọmọ yẹ́tẹ̀ fẹ́ yẹn pẹ̀lú àwòrán wọn. A gbé ìdílé yẹn lájẹ mọ́. Àlàkéèsì yẹn, wọ́n dẹ̀ yọ kúrò ní kété tá a kúrò lẹ́yìn tó ń tẹ lórí gbogbo social media wípé lóòótọ́ la wá. Ìgbà tí gómìnà rí pé a ti dé, wọ́n ní láti lọ́dún padà. Àwọn ẹ̀ka oníròyìn tó máa ń tẹ̀lé wọn bá wa lẹ́nu ọ̀nà síbi. A ní òkè ìgbà tí gómìnà ti lọ́dún padà. Èyí tẹ́ ẹjọ́ oníròyìn ẹ̀ka ń ta abẹ́ sọ sílẹ̀. Àwọn òṣèkọ́ láti bá òṣìṣẹ́ ìjọba tuntun sọ̀rọ̀. Ibẹ̀ ní ọ̀kan lára àwọn sọ́ọ̀sì tó ti jẹ́ pẹ̀lú gómìnà tó lọ sọ gómìnà Ọ̀yọ́ pé wọ́n pọ̀ pọ̀ ló ti wọ́n máa pa wá dánù pé báyọ̀ pàdé. Àwa sọ fún mi pé o ò lè pa wá àdàbẹ́sọ̀ ọmọ ènìyàn lé wa. Ìgbà ń béèrè lórí ìtàkì Nàìjíríà bá tó tẹ̀lé sí ìrọ̀dìrọ̀ rẹ̀. Wọ́n ṣàpá bẹ̀bẹ̀, wọ́n ní ká máa lọ. A lè fi àwòrán yẹn sílẹ̀. A lè fi sí Ọ̀yọ́ State Governor kó wá bá wa sọ̀rọ̀ lórí ẹ̀. Kò tí ì sọ̀rọ̀. Wọ́n ti executive meeting. Ó sọ fún ilé executive meeting wípé àwọn ọmọ yìí ọ̀daràn ni wọ́n. Àwa ń béèrè ọ̀rọ̀ tó bá lẹ́rìí tẹ́ ẹ̀ bá lẹ́rìí èdè yóò mú wa ní ẹjọ́ ni. Mẹ́rin wá ó ní jọ oṣù mẹ́wàá tó lé. Nọ́vẹ́mbà 30 ló máa fún ẹ̀kú kan. Táwọn ọmọ rẹ̀ ti ń jẹ gàárì olókùúta láti pẹ̀lú ìdájọ́ lọ́bẹ̀ wọn. Kò sí ọ̀sẹ̀ kan kí àwọn mọ̀lẹ́bí wọn sọ́mọ̀ fún owó lọ síbẹ̀ láti lọ́ra ọ̀sẹ̀ kan. Kí ló kọ ọmọ yẹn náà? Kí ló kọ ọmọ yẹn? A ní ike nàìjíríà tó ti dà lọ́wọ́ ní àríyọ̀ oye wọlé. A ní Adésínà Adémú ìwá mẹ́sàn-án ní gbogbo àwọn tó kù. Ẹ ti tán. Tọ́ àti àwọn ọmọ tí wọ́n kó ní ọdún àwọn ọmọ tí wọ́n kó ní láti ẹ̀ níbi ìwọ́de NSAS. Ìkan lára àwọn tó bẹ́ fọ́pọ̀ wá sí ìwọ̀n làbátọ̀. Ìkan àwọn ẹ̀gbọ́n ẹ̀ tá a fi bàtọ̀ sí òde nǹkan Yorùbá lórí pé ojoojúmọ́ ni máa ń mú owó lọ síbẹ̀ àti pé àbúrò owó àwọn olùfẹ̀hónú náà ti fẹ́ kò ní ọ́fíìsì gómìnà báyìí láti kó síwájú nípa ìfẹ̀hónú agbègbè Mọ́kọ́lá roundabout ibẹ̀ náà ń dorí kọ síbẹ̀. Mọ́kọ́lá ni wọ́n ń dorí kọ báyìí. Lọ́wọ́lọ́wọ́ báyìí sẹ́kítẹ́rìàtì ló wà ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn ti ń kó síwájú láti lọ sí Mọ́kọ́lá.
ẹnì kankan láti ọ́fíìsì gómìnà tí ó gbìyànjú láti fi ọ̀rọ̀ báwọn ọ̀sẹ̀ náà sọ̀rọ̀ látàrí ìyẹn ọ̀pọ̀lọpọ̀ wọn ti gbìyànjú láti tún síwájú nípa fífi ẹ̀rù náà rẹ̀ wọ́n sì ti dúró sí ìkórìíta secretariat ní ọ́fíìsì gómìnà ní Ìbàdàn gẹ́gẹ́ bí a tún wò ọ̀pọ̀lọpọ̀ àwọn ọlọ́pàá ní mọ́tò wọn wà ń bẹ̀ tí wọ́n sì rí i pé kò lọ ní dàgbùdàgbù tí a sì àrí ìdìbò sí àwọn ọ̀dọ́ náà ti ṣe ìṣẹ́ tí ẹ̀rí tó sì lọ ní ìyọwọ́ rọ̀tẹ̀ lẹ́yìn pé wọ́n fi ẹ̀wọ̀ ní wọ́n hàn wọ́n dẹ̀ ń jẹ́ kí àwọn aráàlú àti ìjọba ọmọ bí ó ṣe ń gbé gẹ́gẹ́ bí ọkùnrin náà bá tọ̀ ní ó ní ọ̀pọ̀ èèyàn mẹ́sàn-án láàrin wọn ni wọ́n ní ní ọdún tó lọ tí wọ́n lè ti wà ní ọgbà ẹ̀wọ̀n ìlọ́wọ́ tó lọ́wọ́ báyìí fún wọn. Ọjọ́ Mọ́sákà, they killed our brother. Wọ́n ní wọn lọ́wọ́ ká mọ̀ pé agbègbè Bódìjà ìbàdàn ni wọ́n lọ báyìí. Arábìnrin tí àwọn olùkọ́ wáyé ó ní àbúrò ẹ̀ wà nínú ọkùnrin láti bí ọdún kan báyìí tí wọ́n ti gbẹ̀ láyè láti rí ẹjọ́ ọ̀hún ṣẹ̀ṣẹ̀ bí wọ́n ṣe yọ kò lè sọ Yorùbá ní àbáníká sí ọ̀rọ̀ báwọn lẹ́nu sọ̀rọ̀ bọ̀ wọ́n ní pé ní àràárọ̀ làwọn máa ń mú owó lọ sí ọgbà ẹ̀wọ̀n láti rí pé àbúrò àwọn yí nǹkan jẹ torí pé ẹ̀wà olókùúta kò ní wọ́n fún wọn jẹ níbẹ̀. What's his name? Ayọ̀bọ̀n Etinon. Is your immediate brother? Ẹ ṣe gan. Ìgbà mẹ́rin náà, agbóhùn náà rẹ̀ ṣe. Kí ló ní? Àwọn abìnrin náà lábí tó ń tẹ omi wọn rẹ̀ láti gbogbo nǹkan tí ojú ẹ̀ ti di láti gbà tí wọ́n ti mú àbúrò ẹ̀. Ìlú Ìbàdàn láti wà ní ọ́fíìsì gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ̀jìnà àti ìnáṣojú ibẹ̀ ní àwọn ìfẹ̀hónúhàn wà báyìí.
tí wọ́n ti ń jẹ́ kí nǹkan tó ń dùn wọ́n lọ́kàn tó wá sí gbígbọ́ gómìnà. Bákan náà láti rí pé àwọn ìfẹ̀hónú hàn fún orílẹ̀ èdè tó ń gbòòrò àwọn náà wà ń bẹ̀ wọ́n fi ẹ̀hónú hàn wọ́n sì ń pè fún òmìnira orílẹ̀ èdè tó ń gbòòrò àti lẹ́gídẹ́. ẹni ká lọ fún abúlọ kú láwa náà kí ló ń kọ́ àgọ́ náà kí láàrin náà àgọ́ mọ̀ kí a lọ́ta ti fa ìkókó ọjà lọ́ta ẹbí bọ́ sí ẹ̀ ikú ti bàwé Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe ẹ hẹ́tẹ̀. Face TV was Swoby.